yóò dẹrùn fún wa ò lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣọjọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti gbé adé alága àjọ ECOWAS eléyìí tí Tinubu ti lò sáà méjì lórí ipò gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS, èyí tó ti gbé àìjókòó àga ọ̀hún fún ààrẹ orílẹ̀-èdè Sierra Leone níbi ìpàdé ọ̀hún tó wáyé nílùú Àbújá lópin ọ̀sẹ̀, èyí tí àwọn orílẹ̀-èdè ládúláwọ̀ tó ń bẹ nínú àjọ ECOWAS tí àwọn ààrẹ wọn tí wọ́n ti péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún tó wáyé nílùú Àbújá o. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ti sọ wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti tó gẹ́ báyìí, wípé ẹnìkan kì í jẹ kílẹ̀ fẹ̀, wípé àwọn dúpẹ́ o lọ́wọ́ àtìlẹ́yìn tí gbogbo àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tó ń bẹ nínú àjọ ECOWAS tí wọ́n ṣe fún un nígbà tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ ọ̀hún. Ó ní báyìí òun gbé àga àjọ ECOWAS náà tí í ṣe alága àjọ ECOWAS, òun gbé fún ààrẹ orílẹ̀-èdè Sierra Leone láti máa tukọ̀ ìjókòó àga ECOWAS ọ̀hún síwájú sí i. Tinubu dúpẹ́, bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ ìwúrí ló fi hàn wípé ọkàn òun balẹ̀, òun ò mikàn, bẹ́ẹ̀ sì ni òun ò ṣojo lórí ààrẹ orílẹ̀-èdè Sierra Leone èyí tó tọwọ́ gba ipò ọ̀hún gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS lọ́wọ́ Tinubu o. Bákan náà èyí ni ààrẹ orílẹ̀-èdè Sierra Leone ọ̀hún dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu àti gbogbo àwọn ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ètò náà fún ìfọ́mọnìyàn ṣe ìgbàgbọ́ eléyìí tí wọ́n ní nínú rẹ̀, tí wọ́n sì fi ipò ọ̀hún ta lọ́rẹ o, èyí tó jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè Sierra Leone òun ni alága àjọ ECOWAS lọ́wọ́ báyìí, èyí tó sì máa tukọ̀ rẹ̀ lọ títí di ìgbà tí sáà tóun náà yóò lò lórí ipò ọ̀hún tí yóò fi tẹ ẹnu bẹ̀pò. Ẹni tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò tàwọn gómìnà tó wáyé lọ́dún 2023 ní ìpínlẹ̀ Èkó, Abdulazeez Ọlájídé Adéníran, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Jandor, òun máa ń lójú àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ báyìí, èyí tó lalẹ̀ wù bí òṣùmàrè lófurufú, wípé àìríkanṣèkan, ebi, ìyàn àti ìṣẹ́ ohun ìyà tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra, òun ló fún àwọn tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ olóṣèlú ní agbára láti máa yan fanda àti láti máa yanbọ lé àwọn olóṣèlú ọ̀jẹ̀wẹ́wẹ́ lórí o. Jandor tó sọ̀rọ̀ náà lọ́jọ́ àìkú èyí Sunday níbi tó ti ń fi èsì sí ọ̀rọ̀ èyí tí àwọn oníròyìn tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ wípé ohun tójú òun rí, ó ní ọ̀rọ̀ ń dà bí ajá èyí tó wọlé ẹkùn tó bọ̀ ni o. Ó ní yóò rí ìròyìn sọ, ó ní ológun èyí tó lọ sójú ogun tó wálé tó ń tẹ ẹsẹ̀ kan àbọ̀ ní o, yóò ṣàlàyé ohun tó gba ẹsẹ̀ kan lọ́wọ́ rẹ̀ lójú ogun o. Ó ní ohun tó àwọn bàbá ìsàlẹ̀ olóṣèlú fi ojú òun rí pàápàá jù nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní àdélébáre àrìnàkóre lórí tó yẹ kóun máa kọ láti ìgbà tóun ti kúrò ńbẹ̀. Ó ní òun ò lè ṣàlàyé tán o. Ó ní òun ò sì dá ẹbí lu àwọn bàbá ìsàlẹ̀ yìí bí kò ṣe ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà, wípé ebi tó ń pa orílẹ̀-èdè yìí, àwọn bàbá ìsàlẹ̀ olóṣèlú yìí tí wọn kò ní iṣẹ́ kankan pàtó tà ń ṣe, ló ní nípa ìdí èyí ni wọ́n sọra wọn di kanajọ́gbọ̀n o sí àwọn olóṣèlú lọ́rùn, tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n máa yàn lé ẹni tó ní ipá àti agbára láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ sí ìlú ni wọ́n máa yàn lé lọ́wọ́ o. Jandor wá ní nípa ìdí èyí òun yóò ṣìpẹ̀ fún gbogbo àwọn bàbá ìsàlẹ̀ olóṣèlú láti dẹ̀ ẹ́ kí wọ́n sì fi sùúrù sí o, nítorí ohun tó ń tán báyìí ń lọ́dún eégún, ọmọ aláàgbà ń bọ̀ wárakàrà, bó pẹ́ bóyá o oníkálukú wọn ni ó fi àyọ̀ ọ̀hún sílẹ̀, bí wọn fi sílẹ̀ ó ní ikú yóò jagbà mọ́ ọ lọ́wọ́, gẹ́gẹ́ bí Jandor bó ti fi ọ̀rọ̀ náà léde fún èsì ọ̀rọ̀ èyí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀.
ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n fi gbé ta báyìí lórí owó rọ̀gùnrọ̀gùn kan èyí tí gómìnà Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lóun yà sọ́tọ̀ fún àtúnṣe ilé ìjọba èyí tó wà ní géètì nílẹ̀ Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Owó ọ̀hún tó ń lọ bíi bílíọ̀nù 63.5 náírà 63.5 billion naira èyí tí wọ́n ní Ṣèyí Mákindé ó béèrè lọ́wọ́ àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún láti buwọ́lù fún òun fún àtúnṣe àti àwọn ààyè eléyìí tí ìjọba ń lò nílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lè túnṣe kódùn wò sójú àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé èyí tó mú ẹgbẹ́ òṣèlú APC fi gbé ta wípé owó ọ̀hún ìnákùná gbà ní inú àpà òun ni Ṣèyí Mákindé ń ló fẹ́ náà wọ́n ní owó ọ̀hún tó kọ́ odidi ilé ìjọba gbèlèǹtàsí wípé èèyàn fẹ́ ṣe àtúnṣe rẹ̀ kódùn wò sójú wọ́n ní kò yẹ kó tó iye tí Ṣèyí Mákindé tó lóun yóò fẹ́ náà yìí pé owó náà ó dàbí ìgbà tí Ṣèyí Mákindé fẹ́ fi ara ní àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti sọ̀rọ̀ náà látọwọ́ alukoro ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Wàsíù Ọláwálé Ṣádàrè tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC sọ di mímọ̀ wípé owó onírú owó oníyọ̀ owó orí èyí tí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gbà lọ́wọ́ wọn lọ́tún lósì tí wọ́n kó jọ òun ni Ṣèyí Mákindé fẹ́ ná nínú àpà yìí. Nípa ìdí èyí ẹgbẹ́ òṣèlú APC pé àkíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé wípé kó bojú wẹ̀yìn kó má ṣe ná owó náà nínú àpà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n lè fi owó ọ̀hún ṣe tí ó mú ìlọsíwájú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń bẹ nílẹ̀ nítorí jàǹtìrẹrẹ. Nípa ìdí èyí owó náà kó dínkù dáadáa kó má ṣe ná nínú eléyìí tí ó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé bó ṣe sọ wípé owó tóun fẹ́ fi tún ilé ìjọba àwọn ṣe ó tó bílíọ̀nù 63 náírà ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC ti pe àkíyèsí rẹ̀ dákúndábọ̀ kó má ṣe náà àpà kó má mú ìnira òṣì wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Látàrí òjò èyí tó rọ̀ lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí tí í ṣe ọjọ́ Sátidé ìṣẹ̀lẹ̀ abàmì kan èyí tó ṣẹlẹ̀ tó kó àgbàdo hà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn lẹ́nu òjò náà tó rọ̀ lọ́jọ́ Sátidé èyí tí wọ́n ní àrá kan ló bá òjò ọ̀hún rì tó ṣekú pa àwọn màálù tó ń lọ bíi 32 báyìí èyí tí wọ́n ní iye owó màálù ọ̀hún lápapọ̀ ló lọ mílíọ̀nù lọ́nà 100 náírà. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọ̀ṣàrà lágbègbè Ọbántòkò ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ èyí tí màálù tó ń lọ bíi 22 tí wọ́n dédé ṣubú lulẹ̀ látàrí àrá ńlá kan èyí tó sán pààràpà látojú òfurufú èyí tó mú àwọn ẹ̀mí màálù ọ̀hún lọ. Ẹni tó jẹ́ baálẹ̀ ìlú Ọ̀ṣàrà olóyè àgbà Wàsíù Àfọlábí tó ṣe àbẹ̀wò síbẹ̀ tòun tẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn àti alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àwọn wọ̀nyí ni wọ́n yọjú síbẹ̀ tí wọ́n sì pàrọwà sí ọkàn àwọn ènìyàn tó ní màálù náà. Ọ̀kan nínú àwọn ènìyàn èyí tó ní màálù ọ̀hún tó kù ọ̀gbẹ́ni Hasan Mohammed kò ṣàìfigbéta tó ní gbèsè ńlá òun ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún dá sílẹ̀ sí wọn lọ́rùn. Ó wá ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti dákúndábọ̀ kí wọ́n fojú àánú wò wọ́n ọ̀nà tí wọ́n lè gbà láti fi owó tù wọ́n lójú kí gbèsè ọ̀hún kó lè mọ níwọ̀nba látàrí àrá tó sán èyí tó pa màálù 22. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí
oògùn ọ̀pá ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pá ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá. Lákòótán nínú ìròyìn wa fún tòní, àgbà ọ̀jẹ̀ gbajúgbajà òǹkọrin fújì ni Alhaji Abdulwasiu Ayinde tí gbogbo èèyàn mọ̀ sí K1 The Ultimate. Òun mà ló ti bẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan wípé òun àti ìyàwó rẹ̀ Adérọ́pò Emmanuela wọ́n ti pín gàrí o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ń jà rìnrìn nílẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọdún iléyà, Wasiu Ayinde ni òun gbọ́, kì í ṣe wípé òun ò gbọ́ o. Báyìí ni Wasiu Ayinde ti wá fi èsì ọ̀rọ̀ sí gbogbo àwọn tí wọ́n gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri. Ó ní ìfẹ́ tó ń bẹ láàrin òun àti Adérọ́pò Emmanuela, ó ní ìfẹ́ lẹ́yẹlé ni o, ìfẹ́ àbákalẹ̀ ni. Ó ní kò sí ìpínyà kankan, bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan o tó ṣẹlẹ̀ láàrin òun àti Emmanuela. Ó ní lótìtọ́ àti lódodo ní ọ̀kan nínú àwọn ìyàwó èyí tó ti kọ̀ sílẹ̀ sẹ́yìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Fathia Titi Marshal ló wà láti wá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ èyí tó ń bẹ láàrin òun rẹ̀, tó sì jẹ́ wípé ìpàdé èyí lòun sọ wípé odò kì í ṣàn kó bojú wẹ̀yìn. Ibi abá ti sọ wípé ó dàárọ̀, òun ò tún sọ wípé ẹ̀ka alẹ́mọ̀ o. Lòun fi ọ̀nà ìta wọn Fathia Titi Marshal wípé kò gbọ́dọ̀ fi ẹsẹ̀ tẹ etí ilé òun o, nítorí wípé ó ti lọ. Ó ní bó ti lọ yẹn náà ló lọ, àlọ lámilámi lárí, ẹnìkan kì í rí àbọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí Wasiu Ayinde bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún o. Ó lámọ̀ òwe àwọn àgbà nílẹ̀ Yorùbá tí wọ́n ní adìyẹ kì í kú báyìí ká dẹ̀yìn rẹ̀ nù, ní ọ̀rọ̀ tó ń bẹ láàrin òun títí Fathia wípé àwọn ọmọ mẹ́ta tó bí fún òun gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ òun lórí àwọn ọmọ náà bó ti tọ́ àti bó ti yẹ o. Ó ní yàtọ̀ sí ẹ̀tọ́ òun lórí àwọn ọmọ yìí, kò sí nǹkan kan tí ó tún pa òun pẹ̀lú Fathia Titi Marshal tí ó tún pa wọ́n pọ̀ mọ́. Gẹ́gẹ́ bí Wasiu Ayinde bó ti sọ, ó wá ní nípa Emmanuela, ó ní kò sí ìṣòro, bẹ́ẹ̀ sì ni kò sí wàhálà kankan o láàrin òun àti Adérọ́pò Emmanuela. Àwọn ń bẹ lọ́kọláya tí sì ń dáná fún òun tí ń roka tó ń ti ọbẹ̀ ẹ̀fọ́ eléyìí tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran ẹja nínú o, tí wọ́n sì ń gbé ìgbé ayé àlàáfíà. Ó wá rọ àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ láti máa ṣe ìwádìí ìròyìn síwájú kó tó di wípé wọ́n gbé ìròyìn ọ̀hún. Lákòótán ó ní Fathia Titi Marshal tó ti lọ, ó ló ti lọ gbére náà ni kò tún padà wọnú ilé òun mọ́ o, gẹ́gẹ́ bí Wasiu Ayinde bó ti sọ. tó ẹ̀yin èèyàn wa, Yorùbá bọ̀ wọ́n ní bọ́kàn bá ròkun bó rọ̀ṣà ń fàbọ̀ fólébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòròyìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé a ò ní rí wàhálà ìdààmú o. Fúnmi Adénúgà ló mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.